ورحمة من الله وفضل لم يمسسهم سوء واتقوا الله فضل عظيم إنما ظلم الشيطان يخوف أولياءه فلا تخافوهم وخافوني إن كنتم مؤمنين. أخرج الإمام البخاري وعن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال: أمرت أن أقاتل الناس أشهد أن لا إله إلا الله أن محمدا رسول الله يقيم الصلاة ويؤتي الزكاة فإذا فعلوا ذلك عصموا مني دماءهم وأموالهم إلا بحق الإسلام وحسابهم على الله. اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد. adúpẹ́ fún Ọlọ́run ọba tí tún sọ wá dàsìkò yìí lónìí ọjọ́ Jímọ̀, lọ́jọ́ tí Ànábì sallallahu alaihi wasallam jẹ́ kó yíwa fún lọ́jọ́ tó lóore jù ní ọjọ́ ọ̀sẹ̀. Ọlọ́run àwọn ìjọsìn tá bá ṣe ń bẹ láti ìgbà tó ti bẹ̀rẹ̀ yìí tí tó ní ó fi parí àtàwọn ìjọsìn mi tá máa ṣe lẹ́yìn rẹ̀ náà, àbẹ̀lọ́ kọlọ̀m kó gbà kọká sínú àti ó yọ́nú sí. Gẹ́gẹ́ bí àlàyé tá ń ṣe lọ nípa ọ̀rọ̀ jihad nínú Islam, al-qital, ogun jíjà, àtàwọn àlàyé tó pọ̀, àbẹ̀lọ́ wọn bá kọlọ̀m pé kó ṣàǹfààní. Tọ́, àdíìsì tí ó kọ́mọ̀ tí àwọn tí gbogbo wa náà mọ̀ bọ̀tú báwọn yẹn máa ń sì tú, tó pé àtàwọn tó jọ́ta ìsìláàmù wọ́n tú bá kan, àwọn táwọn náà fẹ́ràn ìsìláàmù táwọn náà rò bá ìsìláàmù gbọ́dọ̀ mọ́ sọ́rọ̀ eléyìí, àwọn náà gbàtúmọ̀ tóhun náà kọ̀rẹ́kìtì. ọ̀nà ń sàlàyé kí làdíìsì náà, ọ̀n làdíìsì Ànábì sallallahu alaihi wasallam tó kò umirtu an uqatila an-nasa hatta yashhadu an la ilaha illallah. àwọn èèyàn ó tú pé apamí láṣẹ pé kí n máa pa àwọn èèyàn, wọ́n wà ní ó sì wọ́n á pa àwọn èèyàn hatta yashhadu an la ilaha illallah, pé ìgbà tó gbọ́dọ̀ stop àti máa pa àwọn èèyàn bí wọ́n gbọ́dọ̀ gbọ́ lọ́wọ́ bá gbọ́. wọ́n wà tú nítùmọ̀ pé òun fọ́ọ̀sì wọn láti gbẹ̀sìn rẹ̀. bàyá ìlànà ń ṣe lọ́sẹ̀ ní jùmọ̀ tó kọjá àṣàlàyé pé ibi tí àṣìgbọ́ ìtukùtù ti wọnú hadisi yìí a lè kà á sí ibi ọ̀nà mẹ́ta. àkọ́kọ́ náà jọba ìṣàlàyé hadisi ìwà sahih, kò sí kẹta tó ṣe, kódà ń tàdísì ń wí Kùránì náà wíru rẹ̀. àkọ́kọ́ ni pé hadisi yìí kìí ṣe hadisi tí a ń sọ fún àwa mùsùlùmí in the time of peace. kìí ṣe hadisi àsìkò peace, it's not a civil hadith. kìí ṣe hadith tó ní ṣe pẹ̀lú civil law, pé that is hadith tó ní ṣe pẹ̀lú pé a wà nílùú, a wà ní mọ́sálásí, a wà lọ́jà, a wà ní school. hadith tó ní ṣe pẹ̀lú military law ni, wípé okay, tógun bá tẹ̀ fẹ́ ṣẹlẹ̀ láàrin wa àtàwọn kan, ẹ̀yin mùsùlùmí as a group, àwọn kan náà tí wọ́n ṣe mùsùlùmí as a group, tógun ó bá ṣẹlẹ̀, ara ọ̀nà tí mandate ogun máa ń jẹ́ oníkàtútọ̀. àwọn táwọn bá jà yóò nígbà kankan lọ́rọ̀ wọn nìkan jẹ́ mùsùlùmí lọ, tó máa jẹ́ mùsùlùmí àmàjá lọ. ara ọ̀nà ìgbà mímẹ̀ ogun mi ìtẹ́jà ni pé kẹ́bùrọ̀ ti sọ qatilu alladhina la yu'minuna billahi wal yawmil akhir, ẹ bá wọn tí wọn ò gbọ́ Ọlọ́run bá gbọ́ tí wọn bá jẹ́ kẹ́yìn, ẹ bá wọn jà nínú alladhina utul kitaba, nínú àwọn tó jẹ́ kèfèrí àtàntà fún ní tírà. Ọlọ́run ní hatta yu'tul jizyata an yadin, títí tí wọ́n fi san owó orí. ìtumọ̀ pé mandate tí wọ́n ò ní pé owó orí ṣe bẹ́ẹ̀ ni tẹ́ ń bá jà pé kèfèrí náà ni, kò yẹ ká sọ pé títí tó fi san owó orí, ó yẹ pé tí wọ́n fi gbà Islam ni. ogun kọ̀ọ̀kan ní ma ní mandate, ìsì ma ní ṣe pẹ̀lú bóò lẹ ṣe test ọ̀tá yíjà sí. ọ̀tá tẹ́ bá ti try ọ̀rọ̀ covenant pẹ̀lú ẹjájọ live in peace, ó jàmbá yín. ẹ tó jọ try ẹjájọ ní covenant, ó jàmbá yín. ẹ tó jọ try ọ̀dá ẹ má bá wọn ọ̀tá wá sí, ó jàmbá yín. púpọ̀ ìwọ yìí, the only thing tá lè gbà lọ́dọ̀ rẹ̀ fún jà tá ń jà yìí, oníkó sọ lẹ́nà kó jẹ́ mùsùlùmí. Contest yẹn làdísì wà fún. a dẹ̀ sàlàyé pé tẹ́ bá ti wọ àdísì Khaybar, tánàbí sàsọ́lá ń bá àwọn Yahudi Khaybar jà, tánàbí sàsọ́lá mọ́ Ali ibn Abi Talib tó bá sí àfún pé dọ́yá àwọn Yahudi wọ́n bá jà kí sí gbogbo èèyàn. Ànábì bá sí àfún tán, Ali wá ń lọ, Ali wá ní òun gbàgbé kóhun bí Ànábì sàsọ́lá pé Ànábì
ogun tó ní kí n lídìí yóò alámọ́dá uqatilu nasa upon what lógun yìí dáyé lórí nasa náà ni a lè pe gbogbo àwọn Yahud náà ní pé nasu pé ogun yóò upon what kí ni mandate Ànábì ní qatiluhum hatta yashhadu an la ilaha àwọn eléyìí náà because àwọn Yahudi Khaybar Madina ni wọ́n wà tẹ́lẹ̀ àwọn ni Banu Nadir àwọn àtàwọn Mùsùlùmí ni wọ́n yẹ kán jọ gbé wọ́n jọ dé treaty gẹ̀ẹ́ta jọ kọ wọ́n jàmbá Ànábì wọ́n kún àwọn ọ̀tá Islam lórí rẹ̀ ni wọ́n fi lé wọn kó níjọ́ tún lé wọn kó àánú wọ́n ṣe fún wọn kí láàánú wọ́n ṣe fún wọn bẹ́ẹ̀ bá ṣe rú ẹ̀kan pa wọ́n ni Ànábì wá fún kókè ọ̀dà àánú tó wọ́n ṣe fún yín pé torí páwọn kan bẹ́ẹ̀ náà wọn sọ̀rọ̀ tẹ̀tẹ̀ kan jọ ní alliance pẹ̀lú ètì yóò sì mara yín òun oníṣẹ́ kankan fún àwọn ẹ̀kọ́ Mọ̀dínà àmọ́ tó wọ́n wà láwọ̀ fún yín mọ́ ó di wípé ẹ gbọ́dọ̀ mú nǹkan kan kó Mọ̀dínà ju nǹkan tí nǹkan gùn ilé gbé lọ pé ní sìtẹ́ ìbá nínú àkúnmí pé gbogbo tó kò lè ní in tó lè rí mú ní tí nǹkan rẹ̀ wọ́n bá di kọ́ fẹ́ lè máa wúlẹ̀kùn wọn gan mélòó ara àkúnmí wà gbé àwọn tí wọ́n lé kó Mọ̀dínà under irú condition àwọn wọn tó lọ sí Khaybar wọ́n máa wá threaten Mọ̀dínà wọ́n máa threaten Mọ̀dínà gan bẹ́ẹ̀ bá ti orí Mọ̀dínà ṣe rí Khaybar ibi tó wà ìmọ̀bóyẹ ti gbádìí sí yìí rí nǹkan sọ orí kí n fi lè ṣàlàyé ẹ̀rí bá wọn kan bẹ́ẹ̀ náà sàábẹ́ Ànábì ẹgbọ́n àwọn àṣọ wọn kò ní Banu Salima kìí sí Banu Salama ò Banu Salima kẹsọ̀ ní tí wọn ara wọn àṣọ́rọ̀ ní àwọn ni wọ́n sọ fánàbí sọ̀sọ́lá pé Ànábì àwọn náà fẹ́ múfù sún mọ́ mọ́sálásí Mádínà káwọn náà múfù síbi tí wọ́n náà wà tàbí wọn ni ya Bani Salma diyarakum ẹ̀rí Banu Salima ẹ má múfù ẹ dúró bí tẹ́wà ẹ má wá kírun láti bẹ̀ náà ni tuktab àfárọ̀kùn bẹba sílẹ̀ gbogbo gbíṣẹ́ ọ̀tọ́ tẹ́bà ń gbé ẹmà fi gbà ládá ẹrù pé àkílò ìtàrí ìsàsẹ́lá tó wáyé kan múfù sí Mádínà àbíkẹ́ nìkan náà wá fẹ́ lọ àdísì pé àbẹ́yẹ̀ bá ṣe jìnà sí bá sí sọ́nà gbà ládá ìntàfà tàbí sọ ni pé Ànábì ó wà bí hadith Anas pé Ànábì kọ antóró Mádínà kí Mádínà má wá exposed ibi tá Banu Salima ń gbé àwọn ni wọ́n dúró bẹ̀ táwọn Yahudi Khaybar wọn fi lè attack Mádínà ìgbà táwọn aláyè ti súnmọ́ mọ́sálásí káwọn má súnmọ́ ẹdún bẹ̀rún ẹ̀yìn dàbí first line of defense fún wa lànàbì fi ní ká má move pé ẹmọ̀ wọ́n ẹdún bẹ̀rún ẹmọ̀ gbalada gbogbo ọ̀kọ́ tẹ́bà tí ń gbé bá ṣe jìnà sí ẹmọ̀ gbalada Ànábì fún wọn ládá látọ̀dọ̀ Ọlọ́run káàsì lè máa fi sáàfù function fún ìlú Islam ọ̀rọ̀ ogun wà interwoven mọ́ state nínú Islam bẹ́ẹ̀ bá ti lè detach ẹ̀tùkútù lẹ́mọ̀ tún bí àdís àwọn èèyàn ara sẹ́tà Banu Salima ń ṣe ìfáwọn mùsùlùmí níbi tán gbé àwọn ni wọ́n máa ń dìfẹ́ndì ìlú Madina against àwọn Yahudi Khaybar ìtumọ̀ ní pé ṣérù kan yẹn wá sustainable ṣé Banu Salima tó jẹ́ tó náà bá fẹ́ lọ business ìtẹ̀ kò ní lọ ní wọ́n fẹ́ travel kò ní lọ kí ni threat yẹn pọ̀ láti sọ́nà àfihàn lọ lè bá àwọn Yahudi Khaybar yẹn ìbàdàn lọ bá wọn ní alì fi mẹ́gbọ́dà ogun tá a fẹ́ jà yí alámọ́gá òkọ́ tí ó náà sá lórí kíni a bá wọn jà ní lórí ẹ̀dẹ̀ ló ti kẹ́lọ̀ òkọ́ tí ó kéèsì alámọ́gá aptulu náà sá orí kíni kẹ́ pàwọn èèyàn lórí ṣe ẹni tọ́rọ̀ bá ti rọ̀ kìtàlù èèyàn méjì tán wọn ara wọn ní máa ń jà kọ́dà ìwọ gan lè kú ẹgbọ́n bọ́lọ̀ sí sọ إنما يقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة àwọn tí wọ́n ń jagun sọ́nà tọ́lọ́ làwọn tán fẹ́ kan ti ra ọ̀run wọ́n tàlé ayé wọ́n fi rọ̀run ẹni tó bá wá jagun sọ́nà tọ́lọ́ ẹgbẹ́ sọ ẹni tó bá wá jagun sọ́nà tọ́lọ́ ọba fàyókútàl àwòyágìlì ẹni tí bá ń jagun sọ́nà tọ́lọ́ wọ́n wá pa Ọlọ́run sọ pé ọlọ́kọ̀ọ́kọ́ pààyàn gan wọ́n ló kọ́ lè bá lọ kò jọ báyẹ̀ sọ pé bá ti kọ́ tí làbí pọ́ ló pààyàn wọ́n gẹ́gẹ́ ní ọ̀kọ́ pa wọ́n wá pàwọ̀ àbí wọ́n lọ wá borí Ọlọ́run fún ọládá kò sí ọ̀kọ̀kọ́ tọ́lọ́ sọ̀rọ̀ kìtàlù tó sọ pé wọ́n ni wo ni ìwó bàrá lọ ìwọ́n lè wọ́n kọ́kú bẹ́ẹ̀ni inna Allah shara minal mu'minina anfusahum wa amwalahum bi anna lahumul janna Ọlọ́run ọba ara ẹ̀mí àwọn mùmìnì ọ̀rọ̀ dúkìá wọn ẹ gbọ́dọ̀ jagun sí ọ̀tọ̀ Ọlọ́run òun fẹ́ láti janna àmọ́ bí wọ́n fẹ́ jagun inú kọ́ ogun tẹ́jà ń kọ́ ẹ jagun sí ọ̀tọ̀ Ọlọ́run ọba fayaqtulu wa yuqtalu ẹ pààyàn wọ́n pààyàn náà so ìtí ń jẹ́ kìtàlù ni in fact anybody tó bá ṣe kìtàlù àkọ́kọ́ ní pé èmi ní ọkọ̀ kú gan ni kó tó gbé yóò rí yàn pa wọn kìí sọ̀rọ̀ kìtàlù fún erin àtẹ̀fán
ńjọ́ tẹ́ni àtẹ̀fún bá ti ń jà kìtàlù kan òun lẹ́fì rí pé irú ogun tán ní kẹ ìjà kọ́ kọ́dọ̀ obìnrin tí ò tún lágbára pẹ̀ gbọ́dọ̀ pa wọn because power yìí kò ní equilibrium kò balance náà ò lè pọmọ kékeré èyí ò ní jẹ́ kìtàlù a gbọ́dọ̀ tó àdísì yìí kátùlù omiritu an aptula nasa no omiritu an uport apamla kí n máa jagun yes kíní kan ni ó wà bí ogun wọn ò pa mùsùlùmí láti pé máa jagun gbogbo ìgbà no kíní kan ó bí ogun tí nǹkan bá bí ogun ẹ jagun wọ́n náà sì lè lúsẹ̀ mí rẹ̀ bẹ́ ó gbá lè jẹ́nà ilé ibi tẹ́ẹ̀tì mọ̀ pé bẹ́ẹ̀ ló ṣe rí Ọlọ́run bá tó sọ̀rọ̀ ogun fáwá ní fa injana hu lè salmi fajna àwọn tẹ́ ń bá jà ń jọ tán bá ti show inclination pa ẹjá stop ogun ẹ̀yìn ẹ̀ stop ẹ̀ tó bá sì pé ní tán bá ní kó máa jà lọ ní kò yẹ kí irú condition yìí wá number 1 alákọ̀ọ́kọ́ ni pé kò kọ́ tílà ló wà ní àdísì pé kí n máa jà ẹ wá béèrè pé kí ni yóò fa bísíìsì jà kìí ṣe kúfúrú nìkan ní fa bísíìsì jà torí pé Ọlọ́run ọba fàyè ilẹ̀ pé kọ́dà náà tó jẹ́ mùṣírikù náà kọ́ ní ìlàlẹ̀dínà àhátún minal mushrikin kélé fáwọn tẹ́ bá ládéhùn náà mùṣírikù pẹ́ ní jagun mùṣírikù ló pè wọ́n ó tún pè ní àhátún àtọ́ bá ṣe pé automatically yóò bá jẹ́ mùṣírikù kápa bá ní kò nídìí kí àhátún tún wà mẹ́ tó bá wá bèèrè lọ́wọ́ pé yíbọn tí kí ló tẹ́ ìfẹ́ máa bá ìyàn ìjàmúlẹ̀ èmi kọ́ ló bèèrè léyìn àwọn tó bí pọ̀ ó bèèrè lọ́wọ́ US pé kí n wàhálà tiẹ̀ tó lóun fẹ́ máa spread democracy gbogbo àgbáyé mo rò pé ó bèèrè léyìn níjọ́ tán bí mi tán bí wọ́n náà ìgbé democracy wá òun ló lóun ní ó bèèrè lọ́wọ́ rẹ̀ pé kí ló dé tó sọ wípé gbogbo olú gbọdọ̀ adopt LGBT tí ò bá ṣe tán òun ò ní fún ní AIDS má àbí sọ̀pẹ́ ìrìnà kẹ́ bèèrè léyìn àbí ó bèèrè lọ́wọ́ rẹ̀ wípé kí ló dé tó pé fi ń bá China jà tó lóun ò ṣe western democracy ó bèèrè léyìn ó bèèrè lọ́wọ́ rẹ̀ wípé kí ló dé tó fi sọ wípé àwọn Russia ò ní fi rí mú mi tó bá ti bèèrè léyìn ó ń kálukú máa ní nǹkan tí máa ń jà fún bí ìbá Ọlọ́run bá ń jà fún ìwọ náà lè kọ́ ọmọ ogun tí ẹjọ́ kájọ jà gẹ́gbẹ́ ìgbésẹ̀ ìwé ní jọ́ tí ìtọ́ náà gbá ìwọ́fẹ́ sí democracy dọ́kùnrin bá dìde sí ọ ẹ̀ ní béèrè wọ́n kálukú mọ́ ní tí wọ́n jà fún ẹni tí ò ní kàn ṣe ni òní tí ó mọ̀ jà fún Ọlọ́run sì sọ Ọlọ́run sọ wípé alladhina amanu àtàbọ̀lọ́bọ̀ yuqatiluna fi sabilillah àwọn jagun náà tọ́lọ́ walladhina kafaru yuqatiluna fi sabili shaytan àwọn jagun tí ó kò sẹ́ tí ó jagun ọgbọ́mìyé fàkọ́tìlú áwòlìyà ṣẹ̀tọ́n ẹ̀yin ẹ bá wọn ọmọ lẹ́yìn ṣẹ̀tọ́nù jà inna kayda ṣẹ̀tọ́n kana da'ifa kò sẹ́ni tí ò ní kìtàlù ìtàkàn bẹ́sìtà fi ń jagudé òun lọ yàtọ̀ọ̀tọ̀ tó bá ti wá fẹ́ question tèmi kò sẹ́ni tí ò lè question tẹ́ náà so hadisi ogun ni point number 1 ni pé kìtàlù wà bí hadisi kìí ṣe kọtùlù kìtàlù ni wípé ìjà ń ṣẹlẹ̀ láàrin àwọn gúrùpù méjì táwọn ara wọn àbítafẹ́ mara wọn the other party ní weapon ìwọ náà ní kìí ṣe street fighting o kìí ṣe jàkadì o kìí ṣe jàkadì number 1 number 2 nọ́ọ̀sù tó wà ń bẹ̀ ṣe gbogbo èèyàn kódà kìí ṣe gbogbo kèfèrí àwọn tán jẹ́ combatant tó ṣe wípé a lè jọjà ni àmọ́rísìn tó fàjà wá o àmọ́ sáwọn ilé náà fẹ́ kan rẹ́dì fún sáà náà rẹ́dì fún ọ̀tà ìtumọ̀ náà tó wà mẹ́ láti mọ̀ pé túnmọ̀ rẹ̀ nù Ọlọ́run bá sọ rú rẹ̀ fún wa ní Qur'an Ọlọ́run bá sọ fún wa pé alladhina qala lahumun nasu inna nasa qad jama'u lahum ṣe rí àyà yìí àwọn àyà tó sọ̀kalẹ̀ lẹ́yìn ìgbà tó ogun Uhudu ẹmọ̀gbọ́ Uhudu òkè ní jẹ́ Uhudu ìlú wá lódì lòkè yẹn wà about 3 kilometers ní sí Madina yẹn bá ti jáde Madina báyìí 3 kilometers ó kàn Uhudu fáwọn tó bá sọ̀rọ̀ Uhudu ń gbàtà lọ sí hajj Uhudu láti ń ṣe lecture báyìí kí ní kan Uhudu ní ebi tápà wọn stọ̀ ṣe wá rí Uhudu yẹn sàkúgé bí ọdún ẹlẹ́ẹ̀kẹta tánàbí dé Madina ni wọ́n jà bẹ́ẹ̀ náà bá sì ti wóró ogun yẹn àwọn kèfèrí tí ń bá nàbí ìjà wọn wá láti Mákà ànábì wá Madina ẹ̀yin náà lè jọ́jì fúnra yín láàrin Mákà sí Madina about 430 something kilometers ni
láàrin Madina sí Uhud 3 kilometers ta ló wá bá ta ní ìgbọ́ mi ta ló wá bá ta ní báyìí àyígbà tó pé ilé tèmi báyìí 3 kilometers tèmi wà báyìí ìwọ wá láti 400 kilometers wá ìwọ ló wá bá mi lé irú ogun táà mùsùlùmí ń jà ogun pé wọ́n fẹ́ fínísì wọn tán yẹnyán tọ́lọ́wọ́n tọ́ ọya ẹfẹ̀ mi ilẹ̀ kẹsìn mọ́ fi lọ wọ́n wá jogun yìí tán àwọn mùsùlùmí ti jogun Bádàrù àwọn mùsùlùmí ló mú ènì wọ́n pa èèyàn 70 nínú àwọn tó tóbi nínú àwọn kèfèrí wọ́n sì mú èèyàn 70 lẹ́rú ó jẹ́ 140 oore táwọn mùsùlùmí rí lógun Bádàrù tó pé Ọlọ́run bá ràn wọ́n lọ Ọlọ́run sì kan wá sí iṣẹ́ àwọn mùnáfìkì àtàwọn míì náà táwọn nípa ẹsẹ̀ wá rówó báyìí ẹni gbogbo ẹ̀ báyìí àwọn náà fẹ́ lógun Uhud torí ọ̀rọ̀ ogun làwọn kan ti gbé jáde Ọlọ́run á fẹ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ wọ́n dé sógun Uhud wọ́n ya pàṣẹ Ànábì sallallahu alaihi wasallam wọ́n wá pa èèyàn 70 náà mùsùlùmí kìíní wọn bá wọn púpọ̀ ó bá ẹgbò wọn jẹ́ dìfíìtì wọn alálà sí ẹgbò àwọn mùsùlùmí wọ́n wá jà àtàníjọ́ tó jogun Uhud ọdún ẹlẹ́ẹ̀kẹta tán ní Mádínà but ogun Uhud bọ́ sí jọ Saturday ogun Uhud inú àwọn kèfèrí dùn àmọ́ bá ṣe àwọn òrẹ́ nìkan kan mú lẹ́rú sẹ́gbọ́n bí wọn sì kó dúkìá lógun Bádàrù àwọn kó ẹrú wọ́n pààyàn wọ́n sì kó dúkìá bá ṣe tán níjọ́ Saturday nígbà tó díjọ́ Sunday àwọn Abu Sufyan tó jọ́gá àwọn kèfèrí tó kó wọn wá sí ipá wọn padà sí Mẹ́kà wọ́n ti ń padà wọ́n lọ pé àti wọ́n ènì wọ́n wá dójú ọ̀nà wọ́n wá sọ fúnra pé ṣe nǹkankan ogun tẹ́ ẹjà pa Muhammad pa Abubakar pa Omar pa Uthman àwọn tán jáwọn ọ̀tọ̀ọ̀tọ̀ pé ní ẹ̀ka àwọn ilé tó lè kójọ àwọn generals kú wọ́n tó jagun mí ẹ lọ finish wọn pé tó wọ́ ẹbá lágbára ojú ọ̀nà ni wọ́n ti jọ ń sọ mọ́sí jọ ń sọ sẹ́rì tó má sí ń jogun ẹ̀mọ̀ ní spies ẹ̀mọ̀ tó ẹ̀yìn náà máa fẹsẹ̀ múlẹ̀ pé kí ni wọ́n ń wí Ànábì wá gbọ́ sallallahu alaihi wasallam ìjọ Saturday wọ́n jagun wọ́n ní ká prepare ogun ìjọ Sunday ní àwọn tán ní wúndì ò tí ìsá wọ́n ká lókè sí láì káàkiri Ànábì tí ká jáde Ànábì wá fún condition pé ẹni tí ó jáde sógun yẹn tó bá lọ sí Uhud nìkan ni ẹni tí ó bá lọ sí Uhud kó mọ́ tẹ̀lé àwọn ẹ̀ tí wà lá wọ́n ti sáyẹ̀ omi lágbáyé fi sẹ̀bílì lẹ́sàbáwò fẹ́ kan bá nǹkan kan ká kírun ló tún lágbára yìí ká kírun ìrọ̀lá ẹ̀rùn yẹn náà mú ń try pẹ̀lú ọgbẹ́ pẹ̀lú gbogbo ẹ̀ níjọ́ Sunday láàrín ẹjá lọ ẹmẹ́jẹ̀ká dó wọ́n padà wá kó gbogbo Mádínà ẹ jẹ́ ká tẹ̀lé wọn mọ́ ẹ̀pẹ́ mi àti ẹbá nípa àtẹ̀lé bò ẹ jẹ́ ká wo náà Ọlọ́run bá náà kọ pé kíyàn gba dífìtì èyàn máa ń congratulate winner ni àrẹ́bìnrin kankan tí ò bá lọ sógun Uhud gbọdọ̀ tẹ̀lé àwọn ẹni tó lọ Uhud nìkan Ọlọ́run fẹ́ test imani wọn lẹ́yìn ìgbà tí nǹkan ti bá wọn wọ́n jáde ànábì náà ti wá send spy ànábì wá náà Ali ibn Abi Talib radiyallahu anhu narratives tó sọ̀rọ̀ àìdí ogun tí mo fẹ́ describe yìí tàbí sọ Uhud wọ́n pè ní Hamra'ul Asad ìjọ kejì Uhud ní Saturday ní Uhud Sunday lòun àwọn kèfèrí tí ń padà sí ànábì àníkà lọ lè wádìí káwọn ọmọ kí làwọn Abu Sufyan kẹ́ ṣe gangan ogun le jù bẹ́ẹ̀ sẹ́yìn kìí sáwọn ayé àtàṣe máa ń ká strategy ńláńlá ni o Ọlọ́run tún wá rán ọlọ́wọ́ kún òun ni pé kìí ṣe irú àwọn àdísí ilẹ̀ máa kà ní torí pé àkànfẹ́ kọ́ àwọn ọmọ kéékèèké lẹ́kọ̀ọ́ Islam ò separate military law àti civil law lẹ́fi rò pé bí bóbáyá nǹkan kan náà kìí ṣe nílò wọ́n bá kọ́ lálùwàlá nígbàtálùwàlá bá dé ló tó ṣe tó bá kọ́ pé Ànábì ní kọ́ pàtì àwọn fẹ́ràn ara wọn tó bá gbọ́ra ayé àbí nǹkan kan wá kọ́ra wọn lẹ́ ìsọ fún ọ pé bóyá kí wọn náà máa lọ lè lò ó sàfẹ́yàwó náà bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ jihad náà ìyẹn làwọn misconceptions ẹ̀ làwọn èèyàn sì gbọ́ ẹgbẹ́ ayé Islam náà sí wà yí gbogbo ẹ̀ àmọ́ kẹ́ máa ha kẹ́ máa so that ìwọ tó bá ti jẹ́ mílí tó bá ti jẹ́ sọ́jà àwọn àdísì tá máa rọ́ fún wọn ó wà build imani tẹ̀ náà ma ìwọ tó bá jẹ́ àfá ọládìsì tẹ̀ ìwọ tó bá jẹ́ lọ́yà ọládìsì tẹ̀ ìwọ tó bá jẹ́ accountant ó ní àyà ọládìsì tẹ̀ bó ṣe rí nù kò sí nǹkan tó gbé pamọ́ ní Islam ó clear pa anybody tí ó bá fẹ́ kan marú nǹkan tí ṣẹlẹ̀ láyé nìkan ní ọ̀sán bí Islam bá nírò òfin Islam ò ní dásìkò tó dásìkò so Ànábì wá ní kan lọ lè wádìí Ànábì wá ní Ali ibi tó ti mọ̀ bóyá
kún ìpá àwọn ènìyàn bọ̀ a finish wa because wọ́n sì máa ń jagun ní ṣe bá tí wọ́n kọ́ jagun tẹ́ parí rẹ̀ tán ẹ wá sí pé ń lọ ẹ jẹ́ káwọn ọ̀tá yín relax ẹ wá padà ẹ wá finish wa àwọn ò ní mú wọn gbọ́dọ̀ dúrálẹ̀ wọn lọ gbọ́n tẹ́rí tí Trump ń dá fáwọn Iran ń dọ́gbọ́n fún wọn ni pé wọ́n ti relax fún tó rán wọn àwọn yóò sì ti jagun ti pẹ́ àwọn ti mọ̀ ànábì wá ní kí á lè lọ lè wọ́n bóṣkò wọ́n rán spy ibi tó bá ti dé àárín wọn ibi tó ti mọ̀ bóyá wọ́n fẹ́ padà àbí wọ́n lọ sí Mákà padà ní pé lọ lè wo ẹṣin wọn àti ràkúnmí wọn tó bá rí pé wọ́n bá gun ẹṣin tí wọ́n ń fa ràkúnmí wọ́n bọ̀ Mádínà padà tó bá rí pé ràkúnmí ni wọ́n gùn tẹ́sí ń tẹ̀lé wọn lọ sí Mákà padà kò ní ìdíkò bí wọ́n ò ẹkàn máa sí pọ́mọ kékeré kankan rìn lọ́pàá èwo ni wọ́n gùn Ànábì sallallahu alaihi wasallam sọ ní fún nígbà tí wọ́n rí wọ́n rí pé wọ́n gùn ràkúnmí wọ́n fẹ́ sípá wọ́n ti padà sí Mákà pípadà wọn yẹn láwọn mùsùlùmí fẹ́ target pé ó mì pé ẹ̀rù bà wọn parí iṣẹ́ wọn ẹjí káwà lé wọn Ànábì wá mú fò láti Madina ó wá bí point kan tán pé ní Hamraul Asad ìlú ni as we speak lónìí Hamraul Asad yẹn ó dàbí about 8 miles sí Madina bí 12 kilometers sí Madina Ànábì ẹni 12 kilometers jáde ìgbà tó débẹ̀ yẹn ẹnìkan wá pàdé ẹ̀ wọ́n pè nìyẹn ni Ma'bad bin Abi Ma'bad al-Khuzai Allahumma salli ala Muhammad wa ala Muhammad kama sallaita ala Ibrahim wa ala Ibrahim innaka Hamidum Majid. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sallam. Ìgbà tán bí Hamraul Asad Ma'bad bin Abi Ma'bad al-Khuzai Banu Khuzaa ni àwọn mùsùlùmí bẹ́ẹ̀ nù ẹ̀ tí ṣe mùsùlùmí bẹ́ẹ̀ nù ṣùgbọ́n wọ́n fẹ́ràn Ànábì púpọ̀ Ànábì náà sì fẹ́ràn wọn pè ní Ubayyatu Rasulillah àwọn tánàbí máa ń fún láṣìírí ni sẹ́mọ̀ pàwọn kankan bẹ̀ wọ́n lè má jẹ́ mùsùlùmí wọ́n fẹ́ràn yín fún kankan bí bá ní àwọn alágbàjá ṣe ìgbà mí bẹ́ máa ní ṣe pẹ̀lú pé a ṣe dáadáa tẹ̀lé ṣe kọjá ni Ànábì wá sọ fún Ma'bad fún àbí Ma'bad pé jọ ìwọ nísìn báyìí àwọn Kùrẹ́ṣì ò ní mọ̀ pé tiwa ló ń ṣe bó o ṣe ń lọ towards Makkah tó bá ti meet àwọn Abu Sufyan bá wà dẹ́rù bà wọ́n kó bí wọ́n pé kí lẹ fẹ́ ṣe àwọn mùsùlùmí náà fẹ́ mọ̀ pé á sí wọ́n padà wá pé kí lẹ fẹ́ ṣe dẹ́kọ́ wá sọ táwà ṣe fún wọn ìwọ́n sọ fún wọn pé tó bá débẹ̀ sọ pé kí lẹ fẹ́ ṣe báyìí báyìí ni wọ́n wá débẹ̀ àwọn Abu Sufyan ti move wọ́n ti move dáyè kan pé ní àrọ̀há náà páyè tọ́lẹ̀ nísìn báyìí bá ṣùfáyà wọ́n páyè yẹn about 74 kilometers from Medina ẹgbọ́ àwọn ilé wà ní 12 kilometers from Medina àwọn ilé ti move further 75 kilometers ibẹ̀ yẹn ní ẹni yìí ti pàdé wọn náà Abu Sufyan àwọn ni Ma'bad bó ní a Medina lọ túnbọ̀ kí ló ń ṣẹlẹ̀ kí ni Muhammad àtàwọn sàábẹ̀ ó ní wọ́n ti múra o wọ́n ti kó gbogbo àwọn èèyàn wọn jáde wọ́n ti kẹ́sìn jáde wọ́n lé yín bọ̀ Abu Sufyan wọ́n lé wa bọ̀ àwọn náà kí ló bá ṣe Abu Sufyan àwọn náà àwọn múra àwọn lọ lè finish wọn ni ẹ̀lẹ́ múra kẹ́ finish wọn ìṣọwọ́ tán fi ń bínú ẹnu díẹ̀ tẹ́tí yẹ máa padà ó arógún nù ọgbẹ́ ti bá wọn sàábẹ́ Ànábì wọ́n bá padà kí ẹ̀bẹ̀ pọ́lọ̀ bá àwọn ọlọ́wọ́n lè finish tí wọ́n láti protect ìlú wọ́n láti protect ẹ̀sì pé pẹ̀lú ọgbẹ́ ìnáà ni ẹjá lọ kán má finish wọn sallallahu alaihi wasallam àwa dé lásìkò tó dá o ẹnu ìtawà náà bá ìka tún ṣe látún rí ṣe fìlàlátẹ̀ ń gẹ̀ káàkiri àtagbádá àfi ká dàdísì rú àdísì wọn wà sọ̀hí èyí tó bá sáà ti pé tí ò bá ti jù àkàrà lọ́dọ̀ tí ẹ kò ní wà sọ̀hí ni ó bá lè rádi ìsọ́ ọ̀pọ̀ ìrìn ẹyọ kan ní ká máa kí ó ti tó òun ló mọ̀ wá káàkiri kò sí o so ń gbà tó wá sọ bá wọn dá ẹ má lọ o intan chai wọ́n ti ń bọ̀ wá gan ẹ̀rù wá bá Abu Sufyan wá ń lọ nígbà tó ń lọ wọ́n wá fẹ́ dé mọ̀ dí wọ́n fẹ́ dí mọ́ta ọkàn tí wọ́n náà balẹ̀ pé àwọn ọkàlùkù jọ plan fún àwọn ni ọkàn tí wọ́n náà balẹ̀ Abu Sufyan wá pàdé àwọn kan wọ́n pè ní wọ́n fi Abdul Qais àwọn náà lọ sí Madina wọ́n ń tajà lọ Abu Sufyan wọ́n sọ pé ẹwà ẹ̀yin èèyàn ṣé Madina lẹ lọ ẹrù yín gbogbo tẹ́ǹsì ẹjọ́ iṣẹ́ kan fún wa tẹ́ bá ṣe fún wa tẹ́ bá dé padà àti gbogbo ràkúnmí àbáyín ro fúrútù sí á fún yín nǹkan dáadáa ẹ bá wa dẹ́rù bá Muhammad àtàwọn sàábì rẹ̀ yí pé Abu Sufyan àdíga wọ́n bọ̀ wá o tẹ́bù kọ́kàlùkù náà jọ plague fúnra bẹ́ẹ̀ ni
ogun gidi ni kèé sọ̀rọ̀ kó rò pé bóyá àwọn àfáà kan jòkó sí táìmù subhanallah gbẹ táìmù wọ́n strategy gidi làwọn àdísì yìí ń sọ o tó pé o ní ìdìmọ̀ ńláńlá kó tó lè mọ̀ túmẹ̀ ẹgbọ́n àwọn tó bá ń ká fáwọn ọmọ lè ké ọmọ kéékèèké òmìnirí tó wá ní ọkọ̀ tí wọ́n sọ pé bóyá bí àkàrà àtẹ̀kọ́ ni àkàrà àtẹ̀kọ́kọ́ o àkàrà àtẹ̀kọ́kọ́ àkílódé now so Abu Sufyan wọ́n sọ pé bá dẹ́rùbà wọ́n sọ pé Abu Sufyan ti pa àwọn èèyàn jọ tó pọ̀ wọ́n ń bọ̀ wá padà sẹ́bà pàwọn ànábì náà ti rán máa bá Abu Sufyan náà rántí ẹ̀ now ṣe rí áyàtà wá kà ní Surat Al-Imran ní pé alladhina qala lahumun nasu inna nasa qad jama'u lakum Ọlọ́run bá fẹ́ ròyìn àwọn sàábí ànábì because tó tẹ̀ bí fún áyà yìí ni pé alladhina stajabu lillahi wa rasul àwọn tán dọ́lọ́run lóhun tán dára bí omi ń bá dì máa àsọ́bà àwọn olùkọ́rùhù lẹ́yìn ìgbà tẹ́gbẹ́ ti bá wọn wọ́n ti pa wọ́n ti sá wọn lọ́gbẹ́ Ọlọ́run tó àníbì tó pè pé ẹjá lọ níjọ́ Sunday wọ́n tó dá lóhùn Ọlọ́run wá sọ pé àwọn láwọ́ pé àwọn táwọn èèyàn sọ fún pé àwọn èèyàn ti kó èèyàn jọ fún yín o fàṣà wọn ẹ bẹ̀rù wọn ẹ má lọ mọ́ o ànábì tí ń bọ̀ wá láti Mẹdínà Abu Sufyan tó ń sá lọ Mẹ́kà àtàwọn wáfdọ́bùlù kẹ́sì táwọn wá fẹ́ dẹ́rùbà wọn mùsùlùmí ó di pátì mélòó pátì mẹ́ta àwọn mùsùlùmí náà sùkánù àwọn Abu Sufyan àtàwọn kèfèrí náà sùkánù àwọn tó fẹ́ gbé mẹ́sẹ̀jì láàrin wọn máa bá búnú àbí máa bá dà Khuzai àtẹ́lẹ̀ náà sùkánù Ọlọ́run ní àwọn tó ṣe wípé alladina àwọn mùsùlùmí náà qala lahum àwọn mùsùlùmí àtànábí ànásù táwọn èèyàn kan sọ fún wọn kò ní jẹ́ tí gbogbo èèyàn sọ fún wọn ibi tí wọ́n lọ nù táwọn èèyàn kan sọ fún wọn násù náà ni umiritu anúkọ́ tílà násà wọ́n ní kí n máa jà pẹ̀lú àwọn èèyàn kan tí jà fẹ́ kan ti tọ́ láàrin wa kìí ṣe gbogbo èèyàn bóyá torí útúbà táàmọ́ bóyá ayú ànásù bóyá òun ló dá wàhálà lẹ̀ kìí ṣe báwọn ìtumọ̀ náà sún gbogbo ìgbà àwọn tí àwọn èèyàn kan sọ fún alẹ́nà kọ́lá ọmọ náà sùn àwọn táwọn èèyàn kan hún ànábì àtàwọn sáré anáṣọ́ ọmọ jẹ́ wáfdú Abdul Qais àwọn ni wọ́n wá sọ fáwọn mùsùlùmí inna nasa Abu Sufyan àtàwọn èèyàn rẹ̀ àwọn náà tún jẹ́ èèyàn kan náà sùbẹ̀ èèyàn kan eléyìí náà èèyàn kan gbogbo wọn náà èèyàn sáà gbogbo wọn papọ̀ Ọlọ́run sì ń lo náà sùn lọ́tọ̀ọ̀tọ̀ fún wọn inna nasa qad jama'u lakum àwọn yẹn ti kójọ wọ́n ti káwọn yẹn jọ fún yín o fakhshawhum ẹ bẹ̀rù wọn o ẹ mọ́já o fazadahum imana ọ̀rọ̀ tásọ̀ wọ́n jẹ́ kí mọ́ni wọn tó lé pé àtẹ̀wájá fún tó wáwí wa qalu hasbunallahu wa ni'mal wakeel Ọlọ́run bá tó wà tọ̀ pẹ̀lú áyà yìí làwọn àfáà ti sọ tipẹ́tipẹ́ nínú wọn ni Imam Shafi'i pé nínú Kùránì àbádìsí ó rí ńgbà míbẹ̀ tá lo wọ́ọ̀dù tó lè mix tó lè appear to be general àmọ́ tó pé specific ni al-aamu alladhi urida bihi al-khass wọ́ọ̀dù tó wà general àmọ́ kìí ṣe general ló mean specific ìwà ayà Imam Shafi'i ṣe sáà ogun tí ń sọ ẹ̀yọ́ pé ní amurahul hasad Ọlọ́run ti sọ̀rọ̀ pé pẹ̀lú ẹ̀sì pé ó ti ní parties ànábì àtàwọn sàábẹ̀ èèyàn kan àwọn tán jọ ń gbé mẹ́sẹ̀jì láàrin wọn ẹni sẹ́sọ àwọn èèyàn kan Abu Sufyan àtàwọn èèyàn kan náà súnà lọ́sẹ̀ ń pe gbogbo àwọn wọ̀nyí òun náà ni umiritu an uqatila nasa apami láṣẹ pé ń jọ tí ń bàbá àwọn èèyàn kan jagun pé àwọn míì bẹ̀ẹ́nu wọn pé ìyìn nígbà kankan ju pé gbọ̀dọ̀ gbọ́lọ̀ gẹ́gbẹ́ pàmẹ́gà náà sọ pé ìyìn nígbà kankan lọ́wọ́ alágbàmọ́ gbọ̀dọ̀ sí democracy bí ó sọ pé òun fẹ́ jà pé tí yọ́ bá ti ṣe military coup nìkan ló ẹlọgbẹ́ wọn kó mẹ́ àfẹ́ ogun mọ́ ní condition ẹ̀sìn ní pé ìtọ́kàn mi ò fi balẹ̀ lọ́dẹ̀ so wáyé tó bá fẹ́ wọ́n sọ yóò pé ibọ̀ tó wá right mẹ́ power ni wọ́n mọ́ fi yẹnjú àti strength kò sí nǹkan kan tí ò right lógun lọ́dọ̀ tí wọ́n ẹ̀ tó bá lágbára náà lè ṣe lójú ogun ẹni lẹ́yìn tó bá lágbára tán ìwọ ló tún wá make sure pé ìwọ ló ń control narratives ìtẹ́ bá pè nísìn báyìí tẹ́ bá fi lọ gbé president Venezuela èmi tẹ́mi ò bá gbata Amẹ́ríkà ní sọ pé abduction and abduction ò tọ́ àbí Amẹ́ríkà ó sọ wípé òun tó ń gbé òun yóò tún fún lókọ̀ mi tí ó fi dá àwọn àlejò ọmọ ọ̀fà ṣùgbọ́n bá ṣùgbọ́n sáà tó ṣe ẹ̀ tó bá lágbára ní padà wí
ọ̀rọ̀ ogun ni so oníṣẹ́ nìkan tó lànà sàkóso nǹkan tó sáàdì sí náà ó lálàáfíà pa ẹgbọ́n 100% àlàáfíà ni pẹ̀pẹ́ lẹ́yìn àlàáfíà 100% 110 tó ń bẹ ó lálàáfíà dé rẹ̀ so kò sí problem pẹ̀lú message Islam ṣùgbọ́n gbà wo láàlò intadisi ìwà wí Kùránì wa sọ̀rọ̀ rẹ̀ ní Suratu Tawbah ọlọ́run láwọn mùṣìríkùn bẹ lọ́tọ̀ọ̀tọ̀ àwọn kan bẹ nínú wọn tó pèsè àhátún àwọn tẹjọ ní covenant bẹ ó ní kẹ pàdé wọn ó láwọn kan bẹ nínú wọn pa ẹ ti try wọn ẹ lè pàdé wọn àwọn yìí nísìnkọ ẹ bá wọn jà ní ó wá láwọn tẹ́ wá ń bá jà ikọ̀ fàyíṣà sẹ́lẹ̀kàn aṣòlùhóró àwọn oṣù tẹ́ fi ládéhùn tẹ́ fi níjà tó bá ti kọjá o ẹ fàkùtù lil mushrikin àìsàn ọjọ́ tùmù ẹ pa wọn lẹ́yìn ẹ̀tẹ́ bá sí wọn ẹ dúró dè wọn ẹ ṣe gbogbo ẹ̀tán ìtumọ̀ pé ẹ ti ń jagun ọlọ́wọ́n ní àmọ́ owó ìfà ń tábù wà àkọ́nú sọ̀látà wà átàwó zakata fàkálù sẹ̀lẹ̀ ìgbà tó gùn yóò fi dúó kọ́bá ìsìlámù nìkan ẹ ti try another thing pẹ̀lú o ní ẹgbẹ́ tàbá wá túbá ẹ̀ fi ń sọ ẹ́ndì ìgbà tí ogun ó dúó ni bọ́lọ́n ṣe sọ́nkọ́ ọlọ́pùsọ́n bò mínà sọ́tù tọ́bà láyé kùbú na fi mú mi ní ìlà wọlà àdínmá níjọ́ táwọn bá gbẹ̀yìn mú wọn ò ní wo pé ẹjẹ́ bí wọn ò ní wo jẹ́ jáládì wọn kan wọ́n pààyín pàkú padà àwọn èèyàn gbò kankan àmọ́ àwọn náà tẹ́yìn náà bá ti wá gbá mú ẹ bá wọn jà àwọn èèyàn máa ń fa ìntàbù bábá tó wà kọ́ mú sọ̀látà tí wọ́n kírun wà á tàwú zakata wọ́n ẹ máa kà á pẹ̀lú àdísì fa ìntàbù mi ni àtàyẹ́ṣẹ́ àdú Allah ilaha illallah wà kọ́ mú sọ̀látà wà yóò kí mú sọ̀lá wà á tàwú zakata wà yóò tó zakat àbí pé wọ́n sọ fa ikhwanukum fi ddin wọ́n ti dọmọ ìyá inẹ́sẹ̀ ìgbọ̀dọ̀ àmọ́rọ̀ àwọn òwò lálò fún àwọn tó sì pé sábàbùl kìtàl kọ ìlú baynana wà bí rísì tá fi jagun fẹ̀ kàtíṣẹ̀ láàrin wájú kìí ṣe street fighting pé ọya múdá ma pààyàn kún oníkò pààyàn fighting bẹba fẹ́ fight wọ́n tó mọ́ ń kọ lẹ́tà gangan tó fight wọ́n tán pàrókò wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n sọ̀rọ̀ wọ́n ṣe ẹ̀hìn kìí ṣe ìwọ tó wà lọ́jà wọ́n ma tajà tí ẹ lọ bó bá ti fẹ́ jà ọ̀lọ̀ lè jọ ìhàmí wọ́n train ẹ̀ wọ́n pọ́ǹpù ọpọlọ rẹ̀ ọ̀rì wọ́n ṣe ojú rẹ̀ sójú oòrùn tó fi lè burú dáadáa ẹ̀hìn kí gbogbo aláàrin ṣe òṣèṣe jihadu yìí gbọ́nwàrá ṣe ẹja àtẹran ní délé ẹ̀bẹ́ ìbá lọ NYSC lásán gan bó bá kún fún gan ó ma ti sí lára rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wá sákò bẹ́ẹ̀ ni àwọn lọ lè sùn nìkan ni so lẹ́nu kan àdísì ò ní problem ṣùgbọ́n níjọ́ tó gun bá ṣẹlẹ̀ kí lẹ́ṣì ni kìí ṣe pé kẹlù àdísì fi dógun lẹ̀ ọlọ́run kó fún alágbóyè ẹ̀sìn lẹ̀ ó tún gbogbo wa ṣe o ó ràn àwọn mùsùlùmí ṣe o ó sì jẹ́ ká lè gbẹ́sìn ọlọ́run ọba ayé bó ṣe rí ká sì lè tẹ̀lé bàbá tẹ̀lé kọ́lọ̀ kó yọ́nú sí wa ó sì gbàjọ́ sí wa kó mú ìlàsọ láti lè